Akẹẹkọ Iṣọnu dà. Àwárè, àwárè, àwárè. Akẹẹkọ Iṣọnu dà. Àwárè, àwárè. I don't want peace. I want problems always. Kíni? Igi ọparun tọwọ́ tẹ̀lé ó fẹ́ ṣe lọ́gí Kíni? ọmọ mélòó ni ọ́? Àṣọ lè máa jà sí èjì pẹ̀lú bó ṣe rí. O tún jà sí èjì. Mo mọ̀ dáràn. Abẹ́ àmọ́ wo ojú Kọ́kọ́ kú o. Sórí pé aago tí wọ́n fún mi ó ti jí ó já. Ẹ bá wá já ó tún ṣe. Ó rí ìpadà pọ̀ ni. Ìdúró wájú èmi àti òsínú ẹgbẹ́. Ìpadà pọ̀ ni. Ìgbó ló délé ìwé gan. Bàbá tí wọ́n níbi ìjọba lọ yáwó. Mo tẹ̀lé. Ṣé ẹ ya wèrè ni? Orí yín wà dàrú ni. Kí ló dé ní láàká ìkẹta báyìí? Bàbá ẹ má bínú. Ẹ má bínú. Ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀ olùkọ́. Ẹ ṣeun. Àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí nínú èdè Yorùbá ni òwe àti àṣàyàn ọ̀rọ̀. Ẹ ǹlẹ́ ọ̀gá iléèwé, ẹ ǹlẹ́ olùkọ́, ẹ kú iṣẹ́ mo kí yín bẹ́ o, ẹ kú iṣẹ́ o, ẹ ǹlẹ́ bàbá, àdúpẹ́, ìwọ́dà. Ọmọ mi ni mo Are you playing? What type of plane is this? Bí mo fẹ́ kó gbọ́ àṣà àti sí Yorùbá. Mo gbọ́dọ̀ rí ọmọ olúwa tí wọ́n wá ní èbó nìkan ní sọ kiri ilẹ̀. Inú mi dùn. Ara nǹkan tá a tó tí mo fi àgbàlagbà ara dá ilé ìwé sí. Kálílé. Kò dáa kí àwọn. Sọmọ tí mo mú wá lọ ń yọ àwọn belebele sí báwọn. Bàbá kò lọ tó yùn ún kàn wo pé ó ṣe dáadáa. Ó wèrè ń gbélé yín. Wọ́n ọ̀ ń ṣeré ni àbọ̀ ń sí èrè. Mo rò pé mi ní ń bá wí tẹ́lẹ̀. Ẹ dákun ẹ má bínú. Sábà pé bí bá mọ̀ ìdílé tí ó bá yé rẹ̀ tẹ́lẹ̀. Ayé rẹ̀ ò ní bàjẹ́. Olófojú rẹ̀ yóò. Ẹ má bínú. Àmọ́ kó tó ṣe bẹ́ẹ̀, mo fi nà. Ó yà ó dìmọ̀. Ó yà sátán. Ẹ̀mú máa. Ìbọn ká. Ọya wa tẹ ọmọ yìí nísìn. Ṣé nítorí pé ẹni yọ ahọ́n sọmọ náà ló dáa? You don't know why it's going on. Ẹ wo tèmi kí wọ́n má sọ léèwé lẹ́nu ẹ dákun ẹjọ́. Bá gínígíní bí tí ń gbé tí ń jẹ́ ẹgbẹ́ náà ni kò bá gínígíní lọ́rùn ọba sá. Ó yà. Ó sọ́ra rẹ̀ kórìí rẹ̀ ọmọ burú dànù. Ẹ bá ti rí gbogbo Are you ìrìn ẹ̀rọ pé gbogbo wọn playing? What náà. type of plane is Ẹ mọ̀ this? lẹ́ẹ̀jẹ̀ fẹ́. Ẹ já kìlọ̀ fáwọn ọmọ tẹ́ǹkọ́ yìí. Tọ́mọ ìbá débí tí wọ́n bá ṣe mọ́nàmọ́ná pẹ̀lú rẹ̀ tí n bá fa nǹkan lò mí yọ. It's okay. Ẹ burú gan o. Torí ọmọ yín. Ẹ̀yin ló tí mo mọ̀ ìwà bá. Tẹ́ ẹ bá ṣe rádàrá pẹ̀lú. Wọ́n dúró ní àná ìdìbò kí yù fọ́mí Emeka.